ní kí wọ́n bá ẹ hàn súrátù yàsín ṣó mọ̀ pé 83 verse ló wà nínú súrátù yàsín verse kọ̀ọ̀kan wọ́n máa bá ẹ fi súrátù lè fàtíà odidi kọ̀ọ̀kan sínú verse kọ̀ọ̀kan for example yàsín wọ́n á kọ súrátù lè fàtíà látòkè délẹ̀ bí wọ́n á ṣe fi sínú ẹ̀ nìyẹn yàsín máa wá jẹ́ yọ̀kan súrátù lè fàtíà máa jẹ́ 83 wàá wá ṣe bẹ́ẹ̀ lọ́nà mẹ́ta fi omi fọ ìkan kó o pò mọ́ cream níwọ̀nba fi omi fọ ìkan níwọ̀nba kó o pò mọ́ṣẹ kò bá jẹ́ liquid soap kò bá jẹ́ bar soap kó o pò mọ́ṣẹ fi 5 litre omi fọ ìkẹta kó pọ̀ gbèsègbè kan máa bá mi kó a lọ kó farabalẹ̀ síwájú kó tó ṣe ètò yìí àbí tó bá ṣètò yìí tán ìkọ́ni balagbada fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fún àwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ bá ní èké nínú ìpèníjà both natural and spiritual problem ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun àìsàn yìí ti ń dá láàmú tipẹ́ wọ́n ti lògùn sí kò lọ ó lọ́wọ́ ayé inú ó lẹ́sẹ̀ ayé inú ó ń rí ìjákulẹ̀ gbogbo nǹkan ló ń dá láàmú ó ń wojú ọlọ́run bá fọ́mọ ẹ̀dà ní fibroid ní 6 period ní sọmúróró ní infertility ní PID ní pelvic inflammatory disease ní nǹkan funfun jáde lójú ara ẹ̀ tó àtọkọ ẹ̀bá alájọṣepọ̀ ó máa ń dùn nínú ni period ẹ̀ wá mọ́ period ń ṣe ségesège gbogbo oríṣiríṣi àwọn kankan wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ̀ ọkùnrin kò lè gbéná wọlé lọ́dọ̀ ìyàwó ẹ̀ mọ́ weak erection quick ejaculation premature ejaculation low sperm count zero sperm count àti oríṣiríṣi àwọn àrùn bẹ́ẹ̀ yẹn ẹ contact wa both natural and spiritual ó má mú bó ń rí ìjákulẹ̀ ó fà kò tóra àwọn ègún ìdílé wà lórí ẹ̀ èpè ń jà wọ́n ti kásà sí ti pé kò ní dé èèyàn gbàgbé ọlọ́run ọba ló ń kọ̀ǹtúrò ayé wa mọ́ yúdà bírọ́lá amúrọ̀ fásayẹ̀kù lúnàlá ẹ wọ́sọ̀pù àbíkẹ́ pè wá direct lórí +234 810 913 1425 ẹ kọ́ọ̀lù wa àbíkẹ́ wọ́sọ̀pù wa lórí +234 810 913 1425 lórí èyíkéyìí nínú ìpèníjà ètò àdúrà wà tá a fi yanjú pírọ́blẹ́mù yín fún yín ètò sàárà wà tá a fi yanjú pírọ́blẹ́mù yín fún yín ètò àwẹ̀ wà tá a fi yanjú pírọ́blẹ́mù yín fún yín àwọn àlàl powder wà lóríṣiríṣi tá a máa fi yanjú pírọ́blẹ́mù yín fún yín torí kúlì dá ilẹ̀ uda wa ù falitẹ́tìlì bú dá wa ù lè dá yékòn fọlátẹ́tìlì bú òbí aram ẹgbẹ́ ti àwọn product wa lóríṣiríṣi ilé àmúwà ń bẹ̀ memory booster miracle leaves ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ó lágbára púpọ̀ jù ikùn èèyàn ń wú ẹsẹ̀ èèyàn ń wú wọ́n jókòó sínú wúńbò forí kókó alátakùn jẹun lójú oorun tó bá bọ́ìlì ẹ̀ fi wọ́n inú ilé bọ́ìlì ẹ̀ kó fi wọ́n ọbẹ̀ ọjà bọ́ìlì ẹ̀ kó fi ṣanra bọ́ìlì ẹ̀ kó mú ó wà effective ẹ get all in one natural herbs gbogbo product wa ló wà halal made in India packed in South Africa ó wà effective powder ni ẹ ti rí ó dẹ̀ wà halal ó wà ẹ ti rí bulldozer med fibre eléyìí all in one prevention ni treatment ni cure ni ó wà effective gidi kò ṣe máa ní òun láti nílé ẹgẹ́ ti bulldozer med fibre ó wà effective gidi bismillah ta'ala àti blockage tube ó wà effective ẹgẹ́ ti caterpillar fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tọkọ tìyàwó kẹ́ ọjọ́ lò ẹgẹ́ ti transformer 1100 power fọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa ẹgẹ́ ti transformer ọkùnrin náà kó wá gẹ̀tẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaves ó wà effective gidi bismillah ta'ala àdúrà yẹn àgbà ọlá tí tóbi ọlọ́run ẹ get memory booster ó wà effective gidi fún ọmọdé àti àgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ get ẹ bismillah ta'ala àdúrà yẹn àgbà o. so ọ̀ǹtú tó ṣe yẹn wọ́n wá ní pé ó ní ìjákulẹ̀ ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun ó ń fà á kò tóra wọn wọ́n ti ṣépè fún wọn ní kò ní dé èèyàn lọ ṣe súrátù yàsà àti súrátù fàtà ọ̀nà ẹ̀ á ṣì wá bẹ̀rẹ̀ sí ní kọ́lé mọ́lẹ̀ wàá máa ra lẹ̀ mọ́lẹ̀ bismillah ta'ala kò wá sí ìtẹ bèrè nínú àwọn product wa àtàwọn special àtúntà virgin olive oil àti black seed oil black seed powder gbogbo ẹ̀ láǹtà ẹ wọ́sọ̀pù wa kò síbi tẹ́ wà tí product wa ò dé à ń lo GIG logistics a dẹ̀ ń lo DHL home and abroad láti ń deliver ẹ lọ wo page wa lórí Facebook Global Dahiratu Dhikrlahi Islamic Organization Department of Charity everywhere là ń deliver sí àwọn òkè fi nǹkan wá rán onímọ́tò no logistic là ń lò tó ráwọn nǹkan wa máa ń wà spiritual both natural and spiritual àwọn nǹkan wa so tá a bá lo product fún ẹ àtúnláwọn nǹkan mìta tún máa ń ṣe tí kì í ṣe product la fi máa ń sọ pé special package wà ẹ contact wa diabetes ní cancer ní asthma ní èké nínú ìpèníjà torí gbogbo àwọn àìsàn wọ̀nyẹn wọ́n máa ń jù síyàn ní evil world iná hu yàrá kun wákọ̀ bí ilé omi ní àìṣù látara òun náà èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀tẹ̀ lè rí wọn láwọn ẹ̀mí òkùnkùn yẹ́tẹ́ka bá tún wú ṣe ìtọ́nu mínàlì mass wọ́n ń fọwọ́ kànyàn ní evil world bẹ́ẹ̀ ni wọ́n ń dàyàn láàmú ní evil world àwọn ẹ̀kọ́ iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ ní ọmọ Ìlọrin lèmi àfáà bàbá mi àfáà ní generation mi
mo kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Áfíríkà káàkiri Asia so ká tó wá di pọ́lọ̀ fún wa ní doctor lójú ọ̀nà iṣẹ́ yìí ní India lórí acupuncture doctor both natural and spiritual bismillah ta'ala doctor professor lórí ní India lórí egbògi àti lórí spiritual rather so àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tá a ti gbà so ojú ọ̀nà ni wọ́n bá wá sí làwa wà nú ẹ̀ so kò sí nǹkan míì tá a rán right way lẹ́wà ayé tá a ń sọ yá àfi ṣe yanràn látúnṣàkú anfusakun wa alamu bímọ ní ntakọ̀ try láti pera wa ní nǹkan ọlọ́run ọba nìkan báyé ṣe dà nìyẹn òun láti explain ní status yẹ fáwọn èèyàn tó ti yẹ yín nísì òun nìkan tá a ń try àti ṣe fọwọ́ jẹ́dá ní abdul mini ibad.